láyé wá ọ̀dájú náà ló ṣe gbogbo Nàìjíríà yìí tó fi rí báyìí àgàgà inú ẹ̀sìn Islam yìí ọ̀dájú pọ̀ mbẹ́. بسم الله الرحمن الرحيم الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفضل العظيم. عباد الرحمن وعباد الرحمن الذين يمشون على الأرض حونا إذا خاطبهم الجاهلون قالوا سلاما يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صلاة ربي سلامه عليك شيء إن شاء الله شيئا كبيرا معلما ومرشدا يا من طاب حسلا صلاة ربي سلامه عليك شيئا كبيرا معلما ومرشدا يا من طاب حسلا عديت جلا ومشركا علم تهتيف لا وصركا كما أيت مما كفلته في كل عين عمت تجالى بأجر رواتب من وعدك الله فاضلا وكما أديم أتيته ممن في هاتك زاكا أكلا ومهلكات ومبكيات في فيك والله ردتك لا صدحت بالآكلة تغاول أبا وصفران زارك
وإن تأدى كفار أدى شكرته ثم قلت ما أنا غريبت بالحق والأمان وما متقيت كذبا لهم طول لهم طول حياته لهم طول حياته سجل له كل إيد أكلا يا ربي يا سيدي سيدنا طاع اللبيب ونشلا ولا تؤذن إلهي ولا تؤذن إلهي ولا تؤثر له إلهي قدر لما قد يعداه ليس الوغاء فقدنا شيء لبيب هلا ولا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم نور الدارين وروح الكونين الله ووارث الثقلين وإمام الحرمين الشريفين وعلى أهله وأصحابه وسلم آمين. سبحانك يا الله الله سبحانك يا منان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان الله سبحانك يا الله الله سبحانك يا أنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان سبحانك يا الله الله سبحانك يا حنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان الله سبحانك يا الله الله سبحانك يا أنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان. عظيما أكرمكم الكريم. يبود الله ìlú tí gbogbo oríire ti jáde lọ ayé سبحانك يا الله. ní ẹ bá lóun wà níwájú níbi ká lọ́lá nínú ọlá ayé yóò bàjẹ́ kó di wájú. سبحانك يا الله. gbogbo tó bá lọ dà ní nǹkan rẹ̀ Ìjẹ̀bú-Òde ọ̀gá níbẹ̀. سبحانك يا الله. ìlú yìí ìlú ńlá ni èyí الله. ìlú àwọn èèyàn ńláńlá ọba wa ọba Awùjalẹ̀ àbí ọba akílẹ̀gbé abáàtò imán أكرمكم الكريم. ní gbọ́dọ̀ máa ma Awùjalẹ̀ bàbá dáadáa ní ọlọ́njẹ́ mi wọ́n gùn. آمين. bàbá wa àgbà nípa múni أدام الله حياته tànà رحمه الله. ọlọ́nba wa kẹ́ wọn ọmọ ò lè gbọ́ títí kó má tiẹ̀ rántí bàbá rẹ̀ kó làbá sì kò bá gbà. الله. àwọn bàbá tí wọ́n bí wa àbá Rahman أكرمكم الكريم. tí wọ́n bí àwa nu tá a lè fọwọ́ sí júwe wọn wọ́n dẹ̀ ṣe wàhálà nínú ìjọ yìí púpọ̀. الله. bàbá wa àgbẹ̀gbàmùrin tòní أدام الله حياته khalifa ńlá èèyàn ńlá al-mujaddid al-akbar الله. mujahidu
ńláńlá ni àbáwá àgbà pàmùrin tòní olùlágbára tó bá mọ irúṣẹ́ tó ṣe ọlọ́run jẹ́ kí wọn náà wà ń rú ààyè nǹkan ọmọ irú èèyàn tí wọ́n jẹ́. Allah. nírú ìlú yìí wọ́n sì rí kinní yẹn gbé dìde látijọ́ yìí àwọn ọlọ́run abẹ́ ọ́ àpadà sí ikú tí ó dáa má fi kàn án fáwọn láéláé. Àmín. abáàdó imán. Akramakumul karim. wọ́n ń yọsẹ̀ lẹ́kùn díẹ̀díẹ̀ ni kọ́lá tí n bá rí kẹ́límà kankan wí níjókòó ìtọ́jú pé mo ṣe ìtìrọ́ọ̀fù lọ fáwọn tí wọ́n jù wá lọ fani mahia. Akramakumullah. ẹni tó bá ti ń wò lókè àléébù rẹ̀ ni wọ́n máa wá ìpè kódà wí báyìí kódà kò lè ṣe báyìí. díẹ̀ nínú yẹn ló lè forí jiyàn tí ẹ bá gbàgbé àti sọ̀rọ̀ rẹ̀. mo ní ma pé díkù mọ̀kọ́ mi ló yaqtadi al-ijaz. Akramakumul karim. abáàdó imán. A'anakumullah. bàbá wa gbà ní sábó mo kí wọn. Adamallahu hayatahu. bàbá wa ọlọ́kọ́ ńlá bẹ́ẹ̀ náà àti gbogbo àwọn àgbàlagbà nù sùmùrà nílẹ̀ yìí àwọn ọmọ wọn là ń kí wọn yìí ọlọ́run jẹ́ mi wọ́n ogun fún wa. Àmín. bàbá wa ní mọ́sánkọ́rẹ́ bàbá wa Nuru Faidọ Radiyallahu ta'ala anhu. ọlọ́run jẹ́ mi yóò gùn. Àmín. nígbà tó ń bọ̀ lẹ́ẹ̀kan wọn á nàró ọmọ ọgá máa rò pé ẹni tí ń bọ̀ pé kò rí ọ péyàn ọba ṣètìrọ fáwọn tí wọ́n jù lọ tó bá wà láàyè ńlá òun nìkan náà ni ó tóbi mọ́nú ilé wọn. Allah. wọn ò ní fún ọmọ ẹ̀ ní tóbi mọ́ láyé. ìrànkálómi gíga máa ń rúbọ lójú tó bá gbé sáyè ńlá àwọn arúgbó lójú yóò gbàgbé àwọn ńlá ńlá tán jù lọ kódà bá kéré sí ọ ńlá ńlá náà ni wọn ò ní ju àwọn náà lọ ní tọ́ba tí wọ́n ṣe ìtìrọ̀ fáwọn tán jù ọ lọ. tọ́ba tóbi tí bàbá rẹ bá tóbi àwọn kásá ni ó gbà tóbi lọ́wọ́ wọn. abáàdó imán. Akramakumul karim. abá ní mọ́sánkọ́rẹ́ ẹ̀rí bọ́lá ti ṣe yín náà nù ni. bẹ́ẹ̀ wà ń lọrin ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ dé káwọ́là ìmọ́lẹ̀ gbogbo bí tẹ́ bá wà láyé ìmọ́lẹ̀ ni. Allah. wọ́n wá dá mi mọ̀ ó kọjá bẹ́ẹ̀. al-arifu ya'rifu al-arifa sọ̀rọ̀ ìwọ bí ìrẹ́ náà ló máa rò wá àwọn èèyàn tó mọ̀ ká ìṣe bí ìrẹ́ wà. àwọn ọmọdéńkọ́rẹ́ ọlọ́jẹ́ mi yóò gùn. Àmín. abáàdó imán. Akramakumul karim. mo kí afa wa abídèmí láti pàmò ní ọlọ́jẹ́ mi yóò gùn. Àmín. mo kí ọba wa lù lọrin. Sheikhu. níkàlẹ̀ ẹ bá wílẹ̀ kan sí torí ọlọ́run. Sheikhu. ẹ bá wílẹ̀ kan sí torí ọlọ́run. Sheikhu. Allahu ya'simuka minan nas. sọ́ọ́rí ìyìn lè ráwọn èèyàn dákọ̀ púpọ̀ mọ́ o nítorí àsìkò ẹ jẹ́ sáà mọ́ bí bá ti fẹ́ gbà yìí. bàbá ọba lùlọrin níkàlẹ̀ ọlọ́jẹ́ mi yóò gún o. Àmín. tá a bá kí dáadáa babalá kí lé ẹ̀yin ni wọ́n fi lọ́lẹ̀ sí àyín nígbà tí a kọ́ ń bọ̀ lẹ́ẹ̀kan mi ò tí ì mọ ru ẹni tí ń bọ̀ èmi rò pé àwọn haúsá sábò kan ni èmi bá jòkó lẹ́ẹ̀ tèmi kí wọ́n ní dọ̀bálẹ̀ ọba lọ́rin ọkọjá wájú ọba àlù kan. Allahil azim. àwọn ibìkan bẹ́ẹ̀ tẹ́yìn ó ti máa lójú tó bí wọ́n ṣe bí ẹ̀yin wò pé balẹ̀lẹ̀ yìí tẹ́lẹ̀ lómi ìtẹ́bá pọ́nlé ìgbà wọn ní wàá kàn lábù. kò ní mọ̀ pé ó dáa kó wọn dá pẹ̀lú parafẹ́ tó bá pọ̀ wọn lé tọ́mọ wa kàn lábù kò yóò wá dùn wọ́n tó dùn ọ́ ó sì mọ̀ kó dùn ọ́ ìgbà tí wọ́n kàn yẹn wò mọ̀ pé kò dáa. nígbà tí mo wá gbọ́ pé ọba wa lùlọrin ti ayé ni mo wá ní àbí kí n nàró kìyà mi lílẹ̀ àṣìṣe àlàyé àfárídún. Qiyami lil azim.
واردون ọba alúlọrin wa àwọn ebi ṣeré أكرمكم الكريم gbogbo bí taba dé la lè fi baba fọ́nbù pé ó jọba yín lọ. قيامي للعظيم علي فرد وترك الفرد ما هو مستقيم وترك الفرد ما هو مستقيم عجبت لمن له أكل وفهم عجبت لمن له أكل وفهم يرى آسى الجمال ولا يقوم يرى آسى الجمال ولا يقوم هذا سيء لا كسي هذا سيء لا كسي والله يعصمك من الناس هذا إيمان أكرمكم الكريم ينجيك باكي أما هو بلاكم ملاكم دول الله yẹn máa bá wọn oríṣiríṣi àwọn nǹkan ní àkójẹ máa délé ọ̀rọ̀ wa ló gba bẹ́ẹ̀ kì í ṣe fọ́ńbù àwọn èèyàn ń dẹwà káàkiri àwọn náà sì ń dẹwọ náà if you eat me I will eat you. أكرمكم الكريم àwọn èèyàn ń dẹwà káàkiri àwọn náà ń dẹwọ bó ṣe ń dẹ́bìlì mi náà ń dẹwọ mo mọ̀ ọ́ àwọn tó yìí mọ̀ أكرمكم الكريم bàbá wa olówó mo kí yín bàbá wa Al-Wajud àbí mo kí yín mo ń ṣọ́ kọ́ yẹn láti ẹ̀kan sórí kíkọ́ ń jẹ́ lè dá kọ́ yín lápapọ̀ àtàwọn afa wa ńláńláńláńláńláńláńlá ọkùnbẹ̀ bẹ́ẹ̀ ni mo kí afa wa àgbà olóní òfò ní أدام الله حياته Sheikh Al-Balagh Al-Mubin ẹ bá wí dáadáa رضي الله تعالى ẹ bá wí dáadáa رضي الله تعالى عنه Al-Khalili ẹ̀san rèé bó ti yẹ kó rí náà ni الله bó ti yẹ kó rí gan ni torí lọ́jọ́ ẹkún ayé bá wa sún ayé bá wa sún bẹ́ẹ̀ bá má pilẹ̀ yóò táwọn àfa àgbà dà yín lẹ̀ tá dà yín lẹ̀ àwọn èèyàn wà rò pé ìyà ó jẹ àwọn ọmọ yìí ọlọ́run ní ìyà ó jẹ ta ni bàbá tó bí wọn ò dalẹ̀ mi ọlọ́run الله mi ní dalẹ̀ rẹ̀ ọlọ́run bá kí àwọn àgbàlagbà sọ pé wọn ò ní nǹkan míì tán ṣe ju ọ̀rọ̀ àwọn èèyàn lọ الله ọlọ́run ní mi ò ní nǹkan míì tí màá mú lọ́wọ́ lẹ́yìn rẹ̀ lọ́rọ̀ àwọn ọmọ rẹ̀ lọ. سمي ولي وليا لأنه يتولى عبادة ربه ولا يكل أمر ربه إلى غيره. أكرمكم الكريم اللهم ما تابوتيني السن هذا كان متين ولا بي أنا أطلع يو متين لو بكتي بي كاكري تبي ياتو الله tí a bá fojú wo yín kálẹ̀ pé ṣe bóun náà nù ó parí fún ọnu wọn ò ní fọ́tò ní irúgbìn láyé. الله nítorí kó báwọn èèyàn gidi nu ayé àwọn nìkan náà jẹ́yàn gidi parí ilé wọn ọmọ wọn ò jẹ́yàn gidi mọ́ tó pé wọn ò ní rí èèyàn gidi bí èèyàn gidi lójú ara wọn àwọn nìkan ni wọ́n rò kọ́ lọ́wọ́ parí ẹ̀ fún. ó tún darí ẹ̀ wá sílé yín nítorí ẹ̀san àná ó dá padà lónìí náà wọ́n jẹ́yàn lánàá wọ́n tún jẹ́yàn lónìí lẹ́yìn. الحمد لله àná nìkan àbá làwọn ẹlòmíín lò wọn ò lónìí lò mọ́ nítorí pé wọ́n pa ànájẹ́ ọlọ́run níbi ní fún ọ lónìí tí bá tún fún ọ tún kò ní nàjẹ́ ni. الله ọ̀dọ̀ ìmọ̀ أكرمكم الكريم bàbá wa àgbà tí wọ́n bí yín tájọ bí gbogbo wa pọ̀ mo ti dúró yìí ọmọ bàbá tí wọ́n bí yín ni mí ẹ bèrè mi ò mọ̀ pé lèmi náà ní ń bọ̀ innamal mari'u hadisun ba'dahu. إنما المرء حديث بعده àbíkọ́ ní innamal mari'a. إنما المرء حديث بعده ọmọ akẹ́kọ̀ọ́ náà tó lè bá wa yanu mo fẹ́ kọ́ yín kéwù náà ní ọmọ kéèké àwọn ọmọ yẹn jiná barakallahu fikum jami'a آمين ń gbádùn yín
kìkì ní dákẹ́ kí n má sọ̀rọ̀ tí àsùbò fi tó nìkan máa gbọ́ lẹ́nu yín. Allah. ọmọ dáadáa ni. kún àdìsá na asana liman wa'a. Kún àdìsá hasana liman wa'a. ó ní ntẹ̀sídìmọ́ kí n fún kọ́ ìdá rẹ̀ ntẹ̀sídìmọ́ wà ntẹ̀sídìmọ́ bá da asàlẹ̀ àrùfì. وإن تسد ما بعد العرف فالرفع والنسب أجيس فعرفي. فالرفع والنسب أجيس فعرفي. فالرفع والنسب أجيس فعرفي. سأقول إنني طبعا توافي ماكم يودي إنما أبي طبعا توافي باهم wọn àjàsà rọfù wọn àjàsà nasibu innamal marha innamal marhu. أكرمكم الكريم. orin lẹ́sàn ìkà náà lẹ́sàn. ó lẹ́sàn. bàbá wa Al-Balaghi ẹ̀rí pé eléyìí pọ̀ ẹ̀ wá tì ní kankan ọlọ́run wa ṣe dá kò wá dẹ́kọ́jẹ́ pé ẹ ti wọ 60 years àbá ẹ lò ní 120. àmín. orin lẹ́sàn ìkà náà lẹ́sàn. lẹ́sàn. èyí orí ó ṣe nínú méjèèjì. ẹ̀san ake àdá sórí ọ̀run. orin lẹ́sàn ìkà náà lẹ́sàn. Al-Balaghi. èyí orí ó ṣe nínú méjèèjì. ẹ̀san ake àdá sórí ọ̀run. orin lẹ́sàn ìkà náà lẹ́sàn. ẹ̀san tí ké ó dà sórí wa. ẹ wá yá fàgbà Al-Balaghi. ẹ̀san tí ké ó dà sórí wa. ẹ̀san tí ké ó dà sórí bàbá. ẹ̀san tí ké ó dà sórí bàbá. bàbá ni ẹ̀san tí ké ó dà sórí bàbá. ẹ̀san tí ké ó dà sórí bàbá. ẹ̀san tí ké sórí bàbá. ẹ̀san tí ké ó dà sórí bàbá. àbádá Ṣéhù Balaghi. ẹ̀san tí ké ó dà sórí bàbá. ẹ ti kó lọ́mọ kí ni jọ́ mọ́ tani jọ́ mọ́ ẹni tó jù yín lọ fún 30 years eléyìí kò rí ṣe wọ́n fẹ́ ṣe ń gbèrò rẹ̀ ni wọ́n pèrò wọ́n á ní bọ́lá wọn ṣe ṣe ọ́ ojú ó tì ọ́ kó lójú agbo ni. èmi ò tiẹ̀ ní wá kí ni wàá ṣe lọ́dọ̀ tọ́lọ́hún òkun. mo yẹ programu ńláńlá kan lọ lónìí ni Ash-Shaykh Al-Miskin Billah. adama Allahu hayatahu. wọ́n retí mi lọ́wọ́lọ́wọ́ báyìí lójú agbo báyìí pé mo ń bọ̀ wá pé yín yọ wọ́n máa wọ̀ náà pé yóò yọ orí dédé àgọ́ tí máa yọ náà rìn tí gbogbo agbo dàrú mo ní mò ń lọ Ìjẹ̀bú Òde. Abba Suleiman. akramakumul karim. ẹ̀yin nu ọba tó da yín nu. Allah. ẹ̀rí nǹkan ti gbogbo nǹkan tẹ́lifà fún yín nígbà táwọn tí wọ́n bí yín la ilaha illallah wọn ò rí nǹkan mí ìrìnà tó fi kú ju ayé àwọn èèyàn lọ. Allah. Wallahi àsìkò gbàgbé láti sọ̀rọ̀ púpọ̀ lálẹ́ yìí mọ́ ìmọ̀ kẹ́mi tí ń bọ̀ ni. Abba Suleiman. akramakumul karim. ẹ wá dájú bàbá tó bí yín ò dájú aláàánú gbogbo ayé ni wọ́n nígbà tó bẹ láyé. àwọn ọmọ tó bí àwọn afọ àwa Abídèmí màmá mi ni wọ́n màmá mi lójú méjèèjì ni wọ́n àwọn àti màmá mi ọ̀rẹ́ ni wọ́n ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀rẹ́ bí ọmọ ìyá tá bá kó ìyá yìí Ìkòròdú náà ń bọ̀ wọ́n lè lọ́jọ́ mẹ́ta mẹ́rin lọ́dọ̀ wọn. Abba Suleiman. akramakumul karim.
gbogbo ọ̀rọ̀ àwọn àfáà bí lèmi àfáà wa Ismail wọn àwọn àfáà méjì àwọn àfáà méjèèjì yẹn àwa àti wọn ọmọ ọ̀rẹ́ kan ọ̀rẹ́ kejì àjọ ń sọ̀rọ̀ ẹni. àwọn náà látún wá kó sí fìdí ayé lónìí àjẹ àkótó bá nu ọmọ. àbátò ìmọ̀ akramakumul karim. ibi tẹ́ ká máa wájú tó mọ́ ni o táwọn á fi jókòó wa ṣàrọ́fà jáde sáyé. torí ilé ẹ̀sán ni. ọ̀dájú ọ̀ráyé wá ọ̀dájú náà ló ṣe gbogbo Nàìjíríà yìí tó fi rí báyìí. àgàgà inú ẹ̀sìn Ìsìlámù yìí ọ̀dájú pọ̀ mbẹ́. àwọn Kírísítẹ́nì ẹ̀gbọ́dọ̀ kan wọ́n ti somebody shout hallelujah. níjọ́ òní bàbá òun béèrè igbe òun wẹ́n tó fún un ní 1 billion ní ṣọ́ọ̀ṣì àwọn èèyàn sì bóde wọ́n sì ń kó 1 billion kalẹ̀ bẹ́ẹ̀ náà fún mọ́tò wọ́n á fún mọ́tò ó wá tó bí 100 mọ́tò wọ́n kó kalẹ̀ báyìí ó wá ń sọ fún àwọn ọmọ àjọ ẹ̀ pé Adébóyè ni o ń sọ fún àwọn ọmọ àjọ rẹ̀ pé ta ni nínú yín tó gbà pé lọ́la Olúwa lè ra mọ́tò fóun kó náwó gbogbo wọn náwó àwọn méjì kan wá náwó nu wọn pé àwọn wọ́n gbàgbọ́ wọ́n bá parí wá ń tọ́ ìwọ àti wọ́n tẹ́ náwó ọ̀hún ẹ lọ kó wọ́n jí méjì náà kọ́. aláàánú làwọn Ìsìláàmù yìí ọ̀dájú ló gbóró ní mẹ́mbẹ́. Kírísítẹ́nì ọ̀gá Kírísítẹ́nì ní Ghana ó kọ́ mọ́sáàsì ńláńlá fún ìmáàmù Jamiu Accra. àwọn akọ òkúta àwọn kan wá ń criticize ẹ̀ ó ní ibo lẹ́yìn wà ẹ̀yin mùsùlùmí wẹ̀rẹ̀ yìí mo lẹ́ wà tẹ́lẹ̀ ìfi kọ́ mọ́sáàsì fún wa níbo lẹ́ wà níbo lẹ́ wà. bàbá wa tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọ̀nàdẹ́bù bàbá yẹn olóríire yẹn ni ó tọ́ síbi tí ń dùn Islam. bàbá rí ẹnìkan tó fáyìn tó wá jẹ́ mùsùlùmí ni mùsùlùmí ni lè wá fáyìn báyìí. wọ́n gbà pé àlè fáyìn torí pé adájú ara wa àárí nǹkan gidi jẹ́. àwọn tó dẹ̀ ń gbowó Saudi tó bá ti kó dé wọ́n lọ fi ra mọ́tò ní fáwọn ìyàwó wọn. wọ́n wá ń fún àlọ́run yá yín pé ẹ gbọ́dọ̀ lọ bí oúnjẹ òkú olórí ibú ni orí yìí ti dàrú ẹ fẹ́ nílà ká yìí. ẹ̀yọ́ lọ gbowó kànga bí ọgọ́rùn-ún méjì ẹ bá wá dé wà gbé méjì kan sí àdúgbò kan ẹ wà kọ Umaru Nasif Umaru kìíní kan wà kìíní kan Ali ibùnà abùnà kìíní kan àtọ́bì pẹ̀lú ọ̀dà wèrè yín ẹ máa dà á láàmú pé à ń lọ bí òkú ẹ wọ́n ṣe sàrà àbọ̀ òkú àwọn wá ṣe yún kí ló wà jẹ. Ọ̀tọ̀ ìmọ̀ akramakumul karim. tọ́bi lóhùn dẹ́bi ọba irun lòlù nìyẹn. A'udhu billahi minash shaitanir rajim. bẹ́ẹ̀ni. Bismillahi arrahmanir rahim. ẹ̀yà mo kì í ìwọ ní gbọ́n tiẹ̀ o mo kì í ọlọ́jà mi yóò gùn ọlọ́wọ́n jà rí i pé ẹkú náwó níbẹ̀ yẹn lọ́wọ́ àtẹ tí kó ẹ̀kú ńláńláńlá bá ṣe wù níjòkó mẹ́yìn. bẹ́ẹ̀ bá wù ọjọ́ orí wọn níkàlẹ̀ pé ó tó dédé àbúrò mi lé òní bírú ẹ̀ mọ́ láyé. Qul innama ana basharun mithlukum yuha ilayya. ẹ̀yin ọ̀dọ́ mo kì í púpọ̀. Annama ilahukum ilahun wahid. mo kí orí ayé. Wa man kana yarju liqa'a rabbih. bẹ́ẹ̀ni. falya'mal amalan salihan. orí ayé gbogbo ráìdù. Wala yushrik bi'ibadati rabbih ahada. man kana yarju liqa'a rabbih bẹ́ẹ̀ yẹn bá fẹ́ pàdé Ọlọ́run dáadáa tó fẹ́ lẹ́yìn tó fẹ́ lójú bí yàrá wa àgbà tó wá bí àwọn ṣẹ́ẹ̀kù wa Al-Balaghi falya'mal amalan salihan kọ́mọ dájú má dájú ọmọ làkè ó rí ayé ẹni tí ò dájú bàbá tó bí àwọn afá wa Sheikh Al-Balaghi Yallahu ta'ala. wọn ò dájú ọmọ lọ́mọ. Man kana yarju liqa'a rabbih. afá wa èrè àsàlátù adamallahu hayatahu. akọni gidi nínú Islam
ẹ̀ẹ́dẹ́ máa ń gbórí rẹ̀ nù. من كان يرجو لقاء ربه orin tẹ́ máa ń gbọ́ nù orin èrè. فليعمل عملا sọ̀rọ̀ kan lọ́la ni mo fẹ́ sọ̀rọ̀ yẹn lọ́rin òní náà ni. wọ́n á sì kan ó wáyé lónìí lọ́rin ó lágbára àgbọ̀ yẹ́sìn ẹ máa rí lórí nẹ́ẹ̀tì. torí pé tẹ́ ẹ̀ bá ní jẹ́ gbádùn àwọn náà à ní fi lẹ́mìílẹ̀. وليعمل عملا صالحا. bàbá yẹn gbogbo tó wí yẹn yẹn gbogbo àdìsí tó lò pátá nínú bàbá kíní kan akíndélé dẹ́ndàpọ̀ ẹ̀ bàbá dáadáa ni o àgbàlagbà ni èmi lọ́dọ̀ bàbá fi àmọ́ bàbá yẹn ń ò bá jọ dáadáa kán pe àwọn táwọn ọmọ òṣùlù fi kí ẹni tó mọ mọ́sálà àdìsí ẹni tó mọ sẹ̀rí àgbẹ̀ ẹ bá wọn àdìsí yìí lò kí n tó lò ó gbogbo tó lò pátá dọ̀yìn fún ni mọ̀hálàkù ni àbáṣọ ìmọ̀ أكرمكم الكريم. ìkáyà ni gbogbo ẹ̀ kò wá sí ìtàn ẹbí wí mẹ́ الله. wọ́n sì ń kàn dẹ́mu orin wọn á lọ wọ sójú nítorí ẹ̀ orin wọ́n ń kàn dẹ́mu orin pé orin ò da orin dà bàjẹ́. ومن كان يرجو لقاء ربه ẹ̀yin lẹ́ẹ̀ fẹ́ gbórin tẹ́tí yín di ẹ̀yin ẹjọ́ kò lékè kú fún stroke sùn lé ẹ̀rí yín ti burú. وليعمل عملا صالحا bẹ́ẹ̀ni ولا يشرك بعبادة ربه أحدا. eré máa kọrin rẹ lọ wọ́n dá wọn lọ́wọ́ àwa ni dìfẹ́nsà yín orin da ẹ máa gbọ́ lórí net máa dẹ̀ fún yín ní àwọn àdìlátò àsọ́hìhà ànábì kan kọrin sallallahu alaihi wasallam. الله عليه وسلم. lásùbà yẹ màrà àwọn kọ́mẹ̀tì lórí Facebook nísìn àwọn wèrè kan jẹ́ ń bẹ́ ń Ṣakí àwọn wèrè méjì báyìí Ambali àti Muniru ìkan jẹ́ Kasimu bá kọjá ìkan jẹ́ Mutiu kìnnìkan mọ́ eléyìí jẹ́ Mutiu á sí eléyìí tẹ́ bá ní wújà tó wà bárẹ́hà tó wà sábìtà ẹ mú wújà yín wá ní kéésẹ̀ kéèbù tó bá kẹ́ kéèbù ní àwọn náà lé kéèbù a lè jà tó bá kẹ́ yín lọ́bẹ̀ ṣe ẹ sẹ́ni àdírẹ́sì tó bá bí alájà yín dà ní wọn kọ àwọn wà bá yín ni tó bá kẹ́ bẹ́ẹ̀ jà ní táwọn bẹ́ẹ̀ bú lórí Facebook yẹn orí yìí ti burú ànábì ebú yẹn ànábì ẹ̀sẹ̀ kẹ́ ebú táwọn yẹn bọ́lá bí dára ní. من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا. ẹ̀yin ọmọ sakitẹ̀ ń bẹ́ bí kábà mọ́ ẹ lọ kílíkì ẹ̀ Kasimu bá kọjá ó ń fi kú sẹ́rẹ́ wọ́n ti sọ fáwọn SIP ní Ìlọrin pẹ̀tọ̀ ẹ wo wàhálà tún bọ̀ díẹ̀ díẹ̀ o ẹ wà ní mo tún dé o torí ìlọ kà mọ́ ni wọ́n ní ká ń nà ẹ̀mí ló fẹ́ bọ́. من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا. ẹ̀yin alùsùnà tó kù ó fẹ́ kó bá yín ni torí yín tàṣírí yín lórí àbá lópin ayé ìmọ̀ lálàsẹ̀ káàkiri. ولا يشرك بعبادة ربه أحدا. wọ́n lè yóò wùnú yín sọ́bẹ̀ lẹ́yìn kó má dájú ọ̀dájú kanú sàn púpọ̀ ọ̀dájú ń bẹ lára yín púpọ̀. قل لأيك سندا. ó ní kúnlé ayé kẹsàn-án kúnlé ayé kẹsàn-án sọ́bẹ̀ lẹ́yìn bí ayé bàbá wa àgbà tó bí àwọn afá wa Sheikh al-Ballaghi kúnlé ayé kẹsàn-án. قل لأيك سندا. jẹ́kẹ́ni kejì rẹ̀ rí ọkọ̀ láti gbogbo tí ń bẹ lákàntì rẹ̀ mọ́ dáná ṣàánú àwọn èèyàn tẹ́jọ gbé ayé nínú Islam ẹ padà wọ sàárè ìjọ kan kúnlé ayé kẹsàn-án gbogbo owó rẹ̀ wọ́n wà wú ilé fáwọn èèyàn la ilaha illallah ẹni tí ò láìkẹ́ ó pinnu owó ẹ̀ dámi lóhùn. ولأوتيك مهينا. di alátìlẹyìn fún ọmọ ìyá rẹ̀ ní Islam dúró tì wọ́n mọ yẹ̀yẹ́ wọn tábà ní èdè rẹ̀ dúró tì wọ́n àbá ẹ̀yẹ káàkiri ayé tábà náà ń kọ́ mọ́ọ̀sì kan ẹ fún lọ́dún mẹ́rin márùn mẹ́fà bẹ́ẹ̀ sì bá
látọdún 4 lẹ́sìn bá Allah. ẹ̀yin kọjá ń bi àdúgbò kẹta ń kọ́ ṣọ́ọ̀ṣì ń bẹ̀ láàrin ọ̀sẹ̀ 3 ẹ padà síbẹ̀ yóò ti tàbí àlìjẹ́ náà sanlówó jù wá lọ ni ọ̀dájú ni ọ̀dájú tẹ ẹ dájú ni ẹ dájú ìkànnì wàlí sọ̀dí kíkà wà fi yá. ẹ tún yàrá yín ṣe dáadáa mọ́sálásí ọlọ́run yóò wá iná mọ̀nàmọ́ ẹ sì ń lọ Mọ́kà ẹ ń rí bí ṣe ń rí ẹ lọ Mọ̀dínà rí bí ṣe ń rí ṣé bí yàrá rẹ ti rí ni mọ́sálásí àdúgbò yín rí ẹ dájú ni bàbá tí wọ́n bí àwọn afá wa àṣeyìká Al-Balagh Al-Mubin ó dájú ọmọ làkejì. wàlí sọ̀dí kíkà wà fi yá. àbá ní kò jẹ́ wà fi yù fọ́ọ̀rẹ́ rẹ ẹ tẹ́ bá jọ ń ṣọ̀rẹ́ jẹ́ ẹni tí ó máa pé àdéhùn ibi tẹ́ ẹ bá fọ̀rọ̀ sínú kó jọ wà ibi tẹ́ ẹ bá ní kíkiní yìí wà ní kẹjọ gbé sí. wábì jàríkà mùsínà. ẹ̀ ń tẹ́ bá jọ ń gbàdúgbò kó o máa ṣe dáadáa sí ẹ̀yin anímọ̀ ń dá yín padà sínú ayé bàbá wa àgbà tán bí àwọn afá wa Al-Balagh bìjárìkà mùsínà kódà kó jẹ́ kírísítẹ́nì ọlọ́run ní tiẹ̀ kọ́ ará àdúgbò rẹ tó jẹ́ kírísítẹ́nì má criticize ẹ̀ má criticize ẹ̀ no more discrimination ẹ wà ní àwọn àbá wọn bá wọn kírísítẹ́nì ṣe wọn bá wọn kíní rẹ ńgbà tá a bẹ́yìn mùsùlùmí ṣe tẹ́ ẹ̀ wúlò ẹ̀yin wèrè. a sì dúnìyà sáyìlà tó wà kúlù náà rọ ìlú náà. ọba abẹ́ ṣe ìnáwó yóò wà pamọ́lú bíi 24 elórí iwu àmọ́ kò lè rẹ̀ ṣiṣẹ́ àbí dúnìyà sáhìlà. a sì dúnìyà. a'anakumullah àbí dúnìyà sáhìlà. a sì dúnìyà sáyìlà tó wà kúlù náà rọ ìlú náà. ayédáwa yóò tán wa kulluna rahilun a sì kùnà a bọ̀ sínú yẹ̀pẹ̀ yíjọ kan Abíọ́lá lọ Abíọ́lá níjọ́ ní ìtàn kí wọ́n ṣe lecture ní NTA ní Èkó Channel 10 Abíọ́lá kọ́ 200 something mosques láyé kó tó kú bẹ́ẹ̀ ni church náà àwọn eléyìí níwájú Ọlọ́run ọ̀tọ̀ láyé wọn nítorí pé Ọlọ́run ò lè wọ náà tọrẹtọrẹ ni wọn nínú ẹ̀sìn aṣáájú àwọn yìí ń jẹ nípa ká náwó sẹ́sìn wọn ò dájú bàbá tó bí àwọn afá wa Sheikh Al-Balagh wọ́n yẹ sọ dájú bàbá abáṣọ ìmọ̀ akramakumul karim. ọ̀dájú bẹ̀rẹ̀ la mùsùlùmí púpọ̀ wọ́n máa káàkiri tó ọsibítù ó ní àwọn ọmọ ìyá wa tó rẹ̀ á lọ kí wọn wọ́n máa kí wọn akó làbídùn lọ́wọ́ làbídùn lẹni tí ó ní stroke ni ó lò àti ṣètúní àwọn akó làbídùn lọ́wọ́ àwọn akó owó kan báyìí 7,000 àwọn akó sínú àpò owó ìwé kan tán tẹ́kọ̀ọ́ sílá báyìí. wọn ò ní gbádùn. ẹ lè gbádùn. Suila Hakimu kaifa tarifu ma yuhibbuka. àwọn sọ ìmọ̀ akramakumul karim. anabi Muhammad tá a láǹ tẹ̀lé kan kò dájú anabi ò dájú. sallallahu alayhi wa sallam. ẹ ti dájú jù ẹ ti dájú jù. a máa lóore ìmáàmù kan ìmáàmù Rátìbí kan tí wọ́n ní ó ní kíní kan ti ń ṣe tí ń lọ sí tẹ́sí bí ó ṣe kú lórí ọ̀nà tí ó gbà kú lórí wọn ọ̀nà tí ó gbà kú lórí wọn. kíkún ló pa mọ́mú gan. láìpẹ́ yìí ìmáàmù kan kídìní ló pa kàtẹ́ níyùn náà ìmáàmù pa àwọn olówó náà àrùn lẹ́yìn náà rí wòsàn ó sì mọ́mọ́ àdúgbò rẹ ẹ rí kankan ṣe sí mọ́mọ́ àdúgbò yín wá ń kẹ́lẹ́ tí a sọ ẹ máa bọ́ àwọn afá tí Ọlọ́run bá pè síta díẹ̀ tí wọ́n tún rí mọ́tò ogun tọ́láwọn ògbé bọ̀nà lọ́yìn ẹ dájú púpọ̀. Suila Hakimu. Anabi Muhammad dájú wa man kana yarju liqa'a rabbih falyamal amalan salihan. ومن كان يرجو لقاء ربه èrè mo kí púpọ̀. فليعمل عملا صالحا ẹ ṣiṣẹ́ rẹ. ولا يشرك بعبادة ربه أحدا. àwọn èèyàn wa ń kó fàmọ́ yín lọ́wọ́ ní Islam
bàbá wa kí ló kọ wáyé tó àti Buhari jọ wọn láyìí Ọbásanjọ́ Buhari òun ló ń fẹ́ jẹ sí bàbá Ọbásanjọ́ ló kọ́ lọ́jọ́ kò lé àwọn ọ̀sẹ̀ ìmáà أكرمكم الكريم. Ọbásanjọ́ kọ́mọ́tà sí láìpẹ́ yìí lábẹ́kúta ó kọ́ ní high test ó sì sọ ní Sirajuddin Kaula wọ́n sọ bàbá yẹn ní Sirajuddin Kaula sẹ́yìn nǹkan àwọn kírísítẹ́nì tó ń wọnú ilé wa kóore mọ́ yín là ẹ̀yìn wèrè ẹ̀kọ́ ni ti burú. ومن كان يرجو لقاء ربه. ẹ̀yin àwọn afáàtì jákujàku ẹ má wò wọ́n ẹ̀ kàwá sí kankan àmọ́ tó bá kálẹ̀ ẹ lè fọ́lẹ̀ ní wúrà méje. من كان يرجو لقاء ربه. ẹ dájú púpọ̀ ẹ ti dájú púpọ̀. فليعمل عملا صالحا bẹ́ẹ̀ni ولا يشرك بعبادة ربه أحدا. ẹ̀wọ̀n kan méjì tọ́lọ́hún gbé sunu háyà yẹn máa ń kẹ́hìn yarju liqa'a rabbihi ẹ̀ ń bá wù kó pàdé mi dáadáa tí ì ní sọ́sínà ọ̀wá ní falya'mal 'amalan salihan kọ́ mọ́ dájú. الله. máa ṣiṣẹ́ rere àwọn èèyàn tí wọ́n láàkì owó ẹ fowó tẹ́ wọn lọ́rùn fún ọ̀tún lówó kó sì máa mọ̀ ẹ ṣàánú àwọn èèyàn kó máa di kí ọlá ó dìtà nínú agboolé yín àwọn kan ti ní kú ọ̀ tó ní wọ́n dín náà lọ́wọ́ náà tún ní wọ́n náà ó tún lọ òtún ní ní mọ́ tó wù ọ́ kó máa ní lọ káwọn ọmọ rẹ máa ní lọ má dájú bọ́lá àwọn òsè jẹ́ kí bàbá àwọn àfa àwọn àgbà àlùbáláàgì alimobin wọn ò dájú ẹwẹ̀yìn olúwa kì í fẹ́ yín làwọn ẹni ẹ̀ yóò mú báyìí ni wàlá yẹ kí n lo amúrawó ila ghairihi kò ní fi ọ̀rọ̀ àwọn tí ò dájú tiẹ̀ nìkankan àfọ ara rẹ̀ man kana yarju liqa'a rabbihi falya'mal 'amalan salihan ẹ ṣiṣẹ́ dáadáa ẹ ṣàánú àwọn èèyàn bẹ́ẹ̀ bá lówó tó tún wọ̀ náà olórí burúkú ni. عيسى سلسلة الأرض زلزالها. ẹ̀yin olówó ní Islam ní bá wí ẹwọ ẹ̀yin ti dá báyìí fẹ́ni tó tójú ṣe ìzá zulisilat al-ardu zilzalaha nílẹ̀ kìámà wọn bá bá mú ẹjẹ lẹ́nu sàárè ilẹ̀ ó wà yá sí méjì. عيسى سلسلة الأرض زلزالها. wọ́n ní bàbá burúkú yẹn dà bàbá tí màá fọwọ́ lọ tọ́lá tọ́lá bàbá jẹ̀bú ó yá nàlọ́sọ́kè orí ẹ̀ ti burú ó ṣòfò lónìí wo iye mọ́tà tó kẹ́dùgbò rẹ̀ tó rí tó ṣe àwọn èèyàn tí wọ́n lápìṣẹ́ tó níṣẹ́ lọ́wọ́ tó rí fún wọn. alẹ́ lómi nínú ìsìlámù yìí náà yóò fún bẹ́ẹ̀rù rẹ̀ bá tọmọlàkejì rẹ̀ jẹ́ tọ́jọ́ ń kírun ọjọ́ kírun ni o yóò tún wá fọ́lọ̀ bàtẹ̀ jẹ́ báyìí nínú ọ́fíìsì ó pé kí wọ́n lé mùmí ní ẹgbẹ́ rẹ̀ kúrò lọ́fíìsì ju la ilaha illallah àwọn tá a jọ ń sẹ̀sì yìí wèrè ni wọ́n kàn ń larí mọ́lẹ̀. إذا سلسلت الأرض زلزالها. bẹ́ẹ̀ni وأخرجت الأرض أثقالها. أخرجت الأرض أثقالها أخرج sọ̀kẹ́ mùtọ́wá ni أخرج fúnra ilẹ̀ yóò máa ru ìjáde ní gbogbo bọ́ọ̀lì tẹ́ ẹ ṣeun tẹ́ ẹ jẹ gbogbo owó ìjọba tẹ́ ẹ fi wúlò fọlọ́hún wo ẹ̀rọ pàánù ẹjọ́ lálẹ́ kìámà. وأخرجت الأرض أثقالها. bàbá wa àlùbáláàgì ẹ kú oríire àwọn tó bí yín ó ti kọjá tí ò bá rí báyìí ká láwọn ẹlòmíràn náà bí tí ò rí báyìí ó ti kọjá ẹ mọ̀ wá bẹ́ẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ tì yín ni àmọ́ kọ́lá ẹ̀ tí ì jẹ́ tì yín báyìí táwọn ànálẹ̀ yín jẹ. الله. وقال الإنسان ما لها ọmọ yóò ní ẹ̀dá kan ẹ̀mẹ́jà tó kò ń bí i mọ́ ìwọ ilẹ̀ kí ló dé já dúró ń bí yìí. وقال الإنسان ما لها. yàwó máa yẹ sí tó àdìsọ àbára ha ilẹ̀ ó máa sọ yẹ gbogbo ń tẹ́ ẹ sílẹ̀ ìdá gbogbo àwọn ọmọ tẹ́ ẹ pa àwọn tẹ́ ẹ dúró ẹ̀jẹ̀ wọn sínú odó tẹ́ ẹ fi kú ọṣẹ ẹlòmíì gbé nǹkan kú sílé tí ń pọwọ́ fún un síbẹ̀síbẹ̀ náà kò tún rí lò fún ẹ̀sìn. ìyẹn ò ní ẹlẹ́gbẹ́ mi gbé lórí fóònù nígbà tí wọ́n gbé mi lọ sí Royal FM nílọrin
ẹ̀rọ kò téèyàn bá lówó tó sóògùn owó tó wá kọ́ mọ́sálásí bóò ní ọ̀rọ̀ ìwájú Ọlọ́run mo ní mo wá kọ́ dákẹ́ torí àwọn wèrè tán máa ń kirisáìsì yẹn àwọn ti dóòdì wá kẹ́kẹ́ wí kú káwọn gbá wa ni èmi náà sì rẹ́ di yín máa ní bẹ́ẹ̀ bá fi ọ̀nà tí ò dá wówó tó wá lówó yẹn tó wá ná síbi tó dáa yóò gbádùn ayé àmọ́ yóò lọ jìyà láti kíámà. Allah. Torí o pa àwọn èèyàn lẹ́kùn ni ó yẹ kí wọn náà sunkún. Gbogbo ẹni tó gbéyàn sínú odó bàbá ebi ó sàbáhà rẹ̀ báyìí kódà kò jẹ́ kí èkí kẹ̀kẹ́ ó kẹ́lẹ̀ nú ẹ̀jẹ̀ rẹ̀ ní sábà ó wá kó lọ́sẹ̀ mọ́ àdámì la ilaha illallah ó wá gbé owó dé ṣètánì ní pọ́ǹpù rẹ̀ fún ọ. Ìdájọ́ lẹ́yìn ọ̀tọ̀ ni ẹ̀yin ṣàgbákò ti yín wájú Ọlọ́run èmi ò rìn bẹ̀ rí o mo sì máa ń sọ káàkiri ayé ìmọ̀ nìkan ni mo mójútó ibi tí mo sì wà yìí yàrá ìyàjọ́ bàbá mi ń bẹ̀ yóò múra o mi náà dájú kalẹ̀ ni o bàbá akínílé yẹn bàbá akínílé àbíkẹ́ ń gbé o gbogbo tó lò yẹn jẹ́ lọ́yìn fún ni mọ́álà fún ni ìkáyà ni ànábì òtún wa sọ rárá wọ́n sì rìnàjò wọ́n tó lùlù wọ́n tó jó sítánì ní bàbá yìí kí ló ń ṣe báyìí wíwú ilẹ̀ ń wí náà ẹ̀wọ́n lẹ̀ ń ṣètò lọ́dún sí mùdírù mọ́ríkàsì ẹ̀ ń tẹ́ pé ìkìdá ìmọ̀ gbogbo ẹ̀jẹ̀ ara mùdírù mọ́ríkàsì ìmọ̀ ní gbogbo ẹ̀ kì í dẹ̀ ṣèyàn ó gbanú yẹn wáyé mùdírù mọ́ríkàsì ẹ̀yin ni mùdírù ẹ̀yin ni kẹ́ sọ̀rọ̀ ẹ̀yin jókòó ti èmi lọ́kọ̀ ya gbogbo wọn bẹ́ẹ̀ bá ti ṣe wèrè máa ṣe alájàlábà rẹ̀. wa qala al-insanu ma laha. bẹ́ẹ̀ni yawma izin tuhaddisu akhbaraha. yóò tún kọ́ni fún mi níbi ní sinna ẹ máa kọ́ni kẹ́sì máa jó Nàìjíríà yóò tẹ̀sí máa kọ́ni wàhálà ní síwájú ojúmọ́ yìí ásídẹ́ǹtì àìsówó àwọn ìjọba wọn ò tún ní fún wa lówó láti jẹun wọn ò ní sanwó oṣù epo lówó káàkiri ayé yìí kálukú bp rẹ ti ga kó tó máa gbọ́ orin tó máa fi kúlù gbàlójẹ rẹ eré ẹdúró báyìí máa ń kánà yálù jùlọ kọ́ àrọ́ bì í ẹ bá wà kó fẹ́ lẹ́yìn tó fẹ́ lẹ́yìn kọ́ mọ́ dájú ìyá àmàlà àmàlà sọ́ọ̀lì ha ṣiṣẹ́ rere irú iṣẹ́ rere tí bàbá wa gbà Sheikh Ibrahim Inyas ní alikawula yìí tí wọ́n ṣe kó ṣe ẹ̀rí kẹ́lẹ́ òdàmọ́ kò wá ní dára yóò fi tán. àbá mi àṣírí tó ní ó lọ kó sínú kọ́ńbọ̀tù ni ẹ̀rìn ìfúnbọ̀ ẹ̀ kọrin fún mi níṣẹ́ àdájọ́ alẹ́ kọrin wèrè kan nínú Facebook lónìí wọ́n ní táàbà níyà Pasuma mo ní yálà ìyá rẹ̀ Pasuma ó dà ká ní Pasuma tẹ̀ náà ní ṣé Pasuma ò tu ìyá rẹ̀ lọ Pasuma tó tún tu yálà ìyá rẹ̀ lọ Pasuma mọ lọ́hùn ìbọn lórí burúkú yẹn yìí gbẹ̀sìn jẹ́ ni ẹ̀ ń ba ẹ̀sìn jẹ́ ni gbogbo àwọn èèyàn láti lẹ́kọ̀ọ́ ní ẹ̀sìn tẹ́lẹ̀ ẹ̀sìn dáwà ẹ̀ ń jáwọ̀ èèyàn kó ní ẹ̀sìn ẹlẹ́sìn dáwà ẹlòmíì ti kiri yó mọ yín lọ́wọ́ nígbà tẹ́ẹ̀dẹ̀sìn mọ́ lójú àwọn tẹ̀sí níbùsùn wọn tún jogún fún yín ẹ tún rí mọ́lẹ̀ ẹ̀yọ́ nílùú ní kàtá ni ẹ lulẹ̀ kan fáwọn ẹ bẹ ya ẹyin ẹ máa ya gáyé èrè wa nàró ẹ̀yin náà wa nàró àbátò yìí máa akẹrọ ọmọ kọmọdé kẹrì eré ó yẹ ká kọ́ ni gan ẹ tẹ ọ wa ẹ kọ́ bá ṣe wù náà. Mumiduna murishiduna lillahi. Ṣé Ibrahim mo láti wọ́n sí rẹ ni. Ìyá radiyallahu ta'ala anhu. Wọ́n ní láti Ibrahim ni wọ́n mọ kéwù gan. Lásìkò tó wà yìí tí kéwù ti pọ̀ bí wèrè yìí. Àbúrò rẹ̀ tó láti dùn wọn. Wọ́n bọ̀ ẹni sùúrù kí ni ṣe yìí. Bọ́lá Ibrahim. Tó bá sì nákìlù rẹ̀ kò ní nínú kúlù. Mo ti ẹ̀ rí nákìlù ni. Ṣé Ibrahim mọ kéwù gan ni. Wọ́n mọ ìyálàjà olórí ibú kéwù ó ti pọ̀ jù
ممدنا مرشدنا لله الشيخ إبراهيم عبد الله 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 الشيخ إبراهيم عبد الله 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 ممدنا مرشدنا لله الشيخ إبراهيم عبد الله الشيخ إبراهيم عبد lára ọdún ti dára kì í fọ̀dí láti ṣe lábí lára ọdún fi dára rèé o. àrẹ̀kú adékùnrọ́kùnrin kan olówó ọlọ́lá gbogbo nǹkan pátápátá ló ní nínú ayé ó máa ń ronú lójoojúmọ́ ìrònú ó pọ̀ jù. mo wá wò ó títí níbo ni ronú ti wá àṣẹ látara ìyàwó ẹ̀ ni mo wá fi dání mo wí pé kò ní bá mi lára mu kò ní bá mi lẹ́jẹ̀ mu ìṣòro tí ó gbà kò lọ́wọ́ ọkọ tíyàwó àwa gbàdọ̀ máa ṣe bí ọkọ kò ní bá mi lára mu kò ní bá mi lẹ́jẹ̀ mu ìṣòro tí ó gbà kò lọ́wọ́ ọkọ tíyàwó àwa gbàdọ̀ máa ṣe bí ọkọ. mo tún wá fara ṣàṣà mo tún rẹ́ni tí ó lówó lọ́wọ́ òṣì ni kò lórúkọ méjì tá a tún lè fún ọkọ tó ń karán lù ọbẹ̀ pé ẹ wo bó ṣe mọ ìwọ ni sanwó iná kò sì tún sanwó mi òṣòro ìyàwó mi má mi kàn máa sanwó ọdẹ alábárí ó ti mọ̀ pé owó ọdẹ òkúkú ni wọn àrídá ló ń kọ́ wa mọ́ ànúlá ní sáìsá lọ ọlọ́run sọ ọkùnrin lọ máa kọ́kọ́ máa gbé kàlẹ́ ṣó lórí yàrá tó bá ṣe ti wádìí pé lọ́kọ́ láyà ní ojúṣe ṣe ìyàwó alárédè yàrá láriwo mo bẹ̀rẹ̀ bẹ́ ní ìjáì mo bẹ̀rẹ̀ bẹ́ ní alámọ̀jẹ̀ rẹ̀ ìjẹ́ rọ́kọ̀ṣe ìṣòro tí ó ta kò lọ́wọ́ ọkọ tíyàwó yóò sì wá tàbí máa ṣe bí ọkọ kò ní bá mi lára mu kò ní bá mi lẹ́jẹ̀ mu ìṣòro tí ó ta kò lọ́wọ́ ọkọ tíyàwó àwọn tàbí máa ṣe bí ọkọ. Èrè orí burúkú láíláí. Ẹ̀yẹ wo ní sí ẹwọ hikima. Àdìsí Muhammad nípa ó ní al-hikmatu dalatul mu'mini. Àbẹ́ rí gan. Ẹ wá ní àlè gbọ́ orin. Kódà tí kèfèrí bá sọ̀rọ̀ tó wúlò, a lè múlò. Bèrè ta sí olórin tó yẹ pé nínú àwọn múmìnì náà ni àyà tó kẹ́yìn ẹ̀ ṣe ké. Ẹ má dájú lé èyí tẹ̀mí mọ́nu. Èmi ò bá torí wọn lálẹ́ yìí. Ẹ máa gbọ́ láàárọ̀ yìí nílọrin àgbọ́yẹ̀sì màá wá ti pẹ̀lú bá bala báyìí fún yín tó bá tún di pé ká kó ní orí máìkì pẹ bọ́tà kẹ jẹ̀yà ẹ la yà yẹ tó bẹ ẹ sa yẹ ẹ la yà yẹ rẹ. tábìlì ti blo náà ni ẹ jẹ jagunjagun làwọn náà èébú orí ibú tẹ̀ ń bú lórí Facebook yẹn kò kàn yẹn mi báwa kí àbá yàrá yà rẹ bá tó ń tó ń pè ra rẹ sẹ́ndì àdẹ́sì bá bala báyìí sí wa ẹ máa jẹ àgbákò yà àbátò ìmọ̀ ẹ̀. akramakum al-karim. Alimalagi ẹ máa ra tẹ̀bọ̀ díẹ̀ díẹ̀ ni ẹ máa tẹ̀bọ̀ díẹ̀ díẹ̀ ẹ máa gbé àbá ẹ máa bọ̀ wá. Òré lẹ́sàn ìka náà lẹ́sàn. Òré lẹ́sàn ìka náà lẹ́sàn. Mo fẹ́ ná iná wo ni èyí orí òsè nínú méjèèjì. Ẹ̀sán àké àdá sórí ọmọ. Òré lẹ́sàn ìka náà lẹ́sàn.
òré lẹ́sàn ìbá náà lẹ́sàn. Èyí orí oṣù nínú méjèèjì. Orí agé àtẹ̀sórí ọ̀. Bàbá bàdàwọ̀ bá ṣẹlẹ̀ sólógì kíkan. Bàdàwọ̀ bá ṣẹlẹ̀ sólógì kíkan. Àwọn ọ̀rẹ́ rẹ̀ wà lọ́nà ẹ̀jẹ̀. Àwọn ọ̀rẹ́ rẹ̀ wà lọ́nà ẹ̀jẹ̀. Ṣẹ̀rá àwọn ọ̀tá ẹ̀ wà lọ́nà ológun. Àwọn ọ̀tá ẹ̀ wà lọ́nà ológun. Àtọ́lọ́mú lógun àtọ́lọ́mú wájú. Àtọ́lọ́mú lógun àtọ́lọ́mú wájú. Bàbá àwa ò fẹ́. Bàbá má gbé bẹ́ẹ̀. Àwa ò fẹ́. Bàbá gbé bẹ́ẹ̀. Bàbá kálùbárí kẹ̀yìn kó máa lékún. Kálùbárí kẹ̀yìn kó máa lékún. Kálùbárí kẹ̀yìn bá ti lékún. Tiwa náà á tún máa lékún. Ẹ̀yin kẹ́rẹ́ wúlò fún bàbá. Ẹ̀yin kẹ́rẹ́ ti wúlò fún màmá. Ẹ̀yin kẹ́rẹ́ ti wúlò láwùjọ. Kọ́lọ́hún máa ṣe yín lábí fún àgbà. Kálùbárí kẹ̀yìn kó máa lékún. Bàbá kọ́lọ́hún máa ṣe yín lábí fún àgbà. Kálùbárí kẹ̀yìn kó máa lékún. Àbí kọ́lọ́hún máa ṣe yín lábí fún àgbà. Kálùbárí kẹ̀yìn kó máa lékún. Bàbá kọ́lọ́hún máa ṣe yín lábí fún àgbà. Kálùbárí kẹ̀yìn kó máa lékún. Bọ́lọ́hún bá kẹ́dà ẹ má sọ